Mo kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí. Ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí olùdarí ìjọ ìràpadà olùṣọ́ àgùntàn E.A. Adeboye kọ. Èní ni ọjọ́ àìkú ọjọ́ kẹta oṣù kẹta ọdún 2024. Àkọlé ọ̀run ṣíṣí tòní ni ẹni ọwọ́ ọ̀tún rẹ apá kejì. Àkọ́sórí wa ta lè rí nínú ìwé àwọn ọba kejì orí kẹta ẹsẹ̀ 11, èyí tí ó kà báyìí wípé Jèhóṣáfátì sì wípé kò wá sí wòlíì Olúwa kan níhìn tí àwa ìbá ti ọ̀dọ̀ rẹ̀ béèrè lọ́wọ́ Olúwa. Ọ̀kan nínú àwọn ìránṣẹ́ ọba Ísírẹ́lì dáhùn wípé Èlíṣà ọmọ Ṣáfátì tí ń tú omi sí ọwọ́ Èlíjà ń bẹ níhìn. Ọlọ́run lè fún ọ ní ẹni ọwọ́ ọ̀tún, ó sì tún lè ṣe ọ́ ní ẹni ọwọ́ ọ̀tún ẹlòmíràn. Kò sí ọ̀kan nínú àwọn méjèèjì tó ju ara wọn lọ. Yálà Ọlọ́run fún ọ ní ẹni ọwọ́ ọ̀tún tìrẹ tàbí o jẹ́ ẹni ọwọ́ ọ̀tún ẹlòmíràn. Nígbà tí o bá sì ṣe iṣẹ́ rẹ bí Ọlọ́run ṣe fẹ́, yóò fún ọ ní èrè ńlá. Mo ní irú ẹni bẹ́ẹ̀ tí à ń pè ní olóògbé bàbá Abíọ́nà. Olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n ń sọ̀rọ̀ níbí, tí gbogbo ènìyàn mọ̀ sí bàbá DGO, igbákejì alábòójútó gbogbogbò. Nígbà tí mo di alábòójútó gbogbogbò gẹ́gẹ́ bí ọ̀dọ́, mo ti wà nínú ìjọ fún ọdún 7 péré. Àwọn ènìyàn wà tí wọ́n ti wà níbẹ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Àwọn kan nínú àwọn ènìyàn yìí pinnu pé màá kùnà, kò sì sí ohun tí wọn kò ṣe tán láti bu ẹnu àtẹ́ lù mí. Bàbá DGO ẹ̀wẹ̀ dúró tì mí gbagba ní gbogbo ìgbà. Wọ́n tó bí mi lọ́mọ, ṣùgbọ́n wọ́n máa ń dúró tì mí. Wọ́n ja àwọn ogun mi, wọ́n sì tún rí i dájú pé àwọn àṣẹ mi múlẹ̀. Láì wo gbogbo àwọn tó ń ṣe lòdì sí mi. Nígbà yẹn, ìlú kan wà ní pàtó níbi tí àwọn ará ti máa ń sábà jà láàrin ara wọn. Ní kété tí wọ́n bá fi tó mi létí pé wọ́n tún ti bẹ̀rẹ̀, tí mo sì sọ fún bàbá, wọn kò ní jẹ́ kí n sọ̀rọ̀ tán tí yóò fi sọ pé màá lọ dá sẹ̀ríà fún wọn. Wọ́n wà ní ọ̀run báyìí tí wọ́n dé adé oníràwọ̀ púpọ̀ nítorí wọ́n jẹ́ ẹni ọwọ́ ọ̀tún gidi. Nínú Ẹ́kísódù orí 24 ẹsẹ̀ 12 títí dé 15, nígbà tí Ọlọ́run pe Mósè wá sínú àwọsánmọ̀, Jóṣúà nìkan ló tẹ̀lé lọ. Nígbà tí Mósè ń fi ayé sílẹ̀, Jóṣúà kì í ṣe ọ̀kan lára àwọn àgbààgbà tàbí olórí èyíkéyìí nínú àwọn ẹ̀yà Ísírẹ́lì, ṣùgbọ́n tí a lè pè ní ìránṣẹ́ Mósè, ni ẹni tí Ọlọ́run yàn láti tẹ̀síwájú nínú iṣẹ́ náà kí ó sì máa darí àwọn ọmọ Ísírẹ́lì lọ sí ilẹ̀ ìlérí. Nínú Sámúẹ́lì kínní orí 3 ẹsẹ̀ 1 títí dé 9, Ọlọ́run pe Sámúẹ́lì ní òru kan, ṣùgbọ́n ó rò pé Élì ni ó ń pe òun. Ní àárín òru, nígbà tí ó yẹ kí Sámúẹ́lì máa sùn, ó sáré lọ dá Élì lóhùn nítorí ó rò pé Élì nílò òun. Ìyẹn ni ẹni ọwọ́ ọ̀tún gidi. Ní èrè, Ọlọ́run ń fúnni ní agbára láti di àfọ̀bàjẹ́ àti àrọ̀bálóyè. Olùfẹ́, tí Ọlọ́run bá ti yàn ọ́ láti jẹ́ ẹni ọwọ́ ọ̀tún fún ẹnìkan, rí i gẹ́gẹ́ bí àǹfààní. Rí i dájú pé o sì dé ibi tí agbára rẹ dé. O sì lè ní ìdánilójú pé Ọlọ́run yóò san ọ́ lẹ́san gidi. Ka àwọn ọba kejì orí 2 ẹsẹ̀ 4 títí dé 11. Bíbélì ní ọdún kan,
Deuteronomy orí 23 títí dé 24. Kókó ọ̀rọ̀: tí Ọlọ́run bá ṣe ọ́ ní ẹni ọwọ́ ọ̀tún ẹnìkan, iṣẹ́ tó ní ìwúlò ńlá ni. O gbọ́dọ̀ rí i bẹ́ẹ̀ kí o sì ṣe é bẹ́ẹ̀. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí Ọ̀run Ṣíṣí orí ìrìn ti òní. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa pín Ọ̀run Ṣíṣí yìí lórí ayélujára, WhatsApp, Telegram ni tàbí YouTube, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ Ọ̀run Ṣíṣí sí orí 0802542 639 kí ẹnìkan kó ké hallelujah.